náà arábẹ̀rẹ̀ àwọn bàbá wa Sheikh Muhammad Taofeeq wọ́n ní ká ṣe àdúrà pẹ̀lú gbólóhùn tààrà wípé ní subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar allahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim subhanallah walhamdulillah ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Náà wọ́n bàbá ti fi gbólóhùn yẹn sí wa lẹ́nu pé ká fi ṣí ìjókòó yìí kọ́lọ̀ fún kíkí owó ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam kó ṣe ní àtẹwọ́gbà fún wa wala wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. Wọ́n ní gbogbo àsìkò tá a máa lò bílẹ̀ bá fi ṣe ètò ìgbórúkọ ọmọ jáde wọ́n ní kò ní ju 30 ìṣẹ́jú lọ. Áhùn mi kí gbogbo àwọn àtàwà ní ìjòkó máa ní máa pa bá ètò lọ́nà bẹ́ẹ̀ wọ́n lè máa tẹ̀lé ìlànà tí àwọn bàbá bá fi kalẹ̀. Wọ́n ní sì ká wá ìṣọ́ fún ọmọ ẹjọ́ níbo ni bàbá ọmọ wà. A ní kí Ọlọ́run akọ́wọ́ ọlá agbára rẹ̀ ìṣọ́ àti ààbò rẹ̀ kó máa wà pẹ̀lú ọmọ náà. Wọ́n ní kí àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú ọmọ náà níjọ́ tá a bí. Wọ́n ní kí àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú ọmọ wa tuntun tètè orí gbogbo ọjọ́ tí ó láyé bó ti dùn tó. Wọ́n ní àlàáfíà Ọlọ́run wa kó máa wà pẹ̀lú ọmọ náà ní gbogbo ibikíbi tó bá wà. Wọ́n ní kí ìṣọ́ Ọlọ́run àti ààbò Ọlọ́run kó máa wà pẹ̀lú ọmọ wa tuntun dòdòrò lọ́sàn-án lóru níkọ̀kọ̀ ní gbangba. Tọ́lá bá tún wá fi ìṣọ́ ẹ̀ tó ti fi ṣọ́ ọmọ náà ìyá àti bàbá tó fi ara ẹ̀ jáde kí ìṣọ́ Ọlọ́run àti ààbò Ọlọ́run kó máa wà pẹ̀lú àwọn náà. Ìyá àti bàbá tó fi ara ẹ̀ jáde àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú àwọn náà. Wala wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. Wọ́n ní káka Ayatul Kursi àti Ma'uzata tó máa jẹ́ ìṣọ́ àti ààbò ọmọ náà. Kálẹ̀ ká ní láàbí kọ́lọ̀ bá àti ọmọ náà lọ́kọ̀ọ́bà ìkọ́ bá ṣe àlékún àlàáfíà fún ọmọ náà kó má ṣàìsàn. Bismillahir Rahmanir Rahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ard man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu as-samawati wal ard wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'azim. Bismillahir Rahmanir Rahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. كما قال به Àkànbí o, ẹ má bá Mr. Kenny sọ̀rọ̀. Mr. Kenny. Ó yẹ kẹ́ ẹ sọ pé tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ program lọ́jọ́ tó lọ lọ́ọ̀. I need attention in nígbà. Torí àfẹ́dá àwọn ìmáàmù Abdulrasheed dúró, wọ́n yóò padà sí Ìbàdàn lónìí. Àkànbí, owó ìṣọ́tọ́ wá fọ́mọ. Owó ìṣọ́ ni 160,000 ni. Ẹ̀sùn ọdún àyẹ́bádé 160,000 lówó. Àwọn bàbá ló ń tẹ́ ẹgbẹ́ kò sí.
ìkí ọlọ́run tó bá fi iṣẹ́ ẹ̀ṣọ́ ọmọ náà ọlọ́run bọ̀ àmọ́ ọlọ́run àlè ọ̀sánà. náà kò sí nǹkan tó kàn nínú ètò tá a fẹ́ ṣe gẹ́gẹ́ bí mo ṣàlàyé síwájú ọlọ́run bọ̀ ọba àdékè ọlá nínú ọlá ńlẹ̀ ló máa ń dára tó tọkùnrin àtòbìnrin bá súnmọ́ àwọn tọkọ tìyàwó nítorí kó produce ọmọ ó lóun ò ṣe lọ́rọ̀ rẹ̀ fún gbogbo ẹ̀dá ṣùgbọ́n òun ọlọ́run bá ìwọ tóun bá wá ṣe irú ìkẹ́ bẹ́ẹ̀ kó yá àmọ́ lóore olófin sọ fún ànábì wa Dáúdù alayhi salatu wa salam ìpèní ìmọ̀lú ala Dáúdà shukra ọ̀pọ̀ nínú mú ní ìbáraẹni ẹ̀ṣàkú ìrí ànábì Dáúdà gbogbo ọlá tí wọ́n ṣe fún yẹn ni mo ṣe fún ẹ mo ní kó o fẹ́yàwó mo ní kó o bímọ mo ṣe ẹ́ lọ́ba mo ṣe ẹ́ lọ́lọ́lá mo ṣe ẹ́ ládájọ́ mo tún wá dé ládé mo ṣe ẹ́ lànàbí ọlọ́run mo tún wá ṣe bábánbárì ọmọ tó bí mo ní kó náà tún di ọba mo ní kó jọ́lọ́lá mo ní kó náà jádájọ́ mo tún wá dé ládé mo ní kó jànàbí ọlọ́run ọlá tí mi ìwá ṣe fẹ́nìkan lórílẹ̀ níláyé mo ṣe fánàbí Sùlẹ́mánà alayhi salatu wa salam sọ̀rọ̀ wọn tún dàbí òdòdó ọlọ́run bá lóun ò ní ìdílé ọmọ lọ́wọ́ ànábì Dáúdà alayhi salatu wa salam nítorí kó ṣàmà dúpẹ́ fún ọlọ́run rẹ̀ nítorí pé ó kéré nínú àwọn ẹrúsìn ohun tó mọ orú rírì nǹkan bẹ́ẹ̀. ọmọ nínú ẹ mọ rírì àbẹ́ ẹ mọ rírì ẹ mọ rírì ẹ gan ọlọ́run bá ní ṣe òró wá tó pé àbí òtò pẹ́ pẹ̀lú ògbọ́lọ́ ọpẹ́ la fẹ́ dúbà àti dúpẹ́ tẹnu adúpẹ́ tara ayé lọ sọ́kùn ayé lọ sósì ayan mẹ́fílà aṣàṣìkárù dúpẹ́ fọlọ́run ọba yìí pé kì í tó ṣe fún wa yìí wọ́n ṣe gbé èèyàn ló máa ń ṣe irú ẹ̀ fún erin ẹwà sọ́kà ìrìn ilẹ̀ fún wọn jẹ́ nísàyà abẹ́ gbowó ọpẹ́ pípé ní ọlọ́run bá ní káàrú láyọ̀ kádẹ̀sán láyọ̀ kò ń ṣe gbogbo èèyàn ló máa ń ṣe irú ẹ̀ fún ẹlòmíà á rú láyọ̀ á ní kó má ṣe é ṣe ẹlòmíà á ní agbóhùn yá àwọn á máa kí omi ló dé àmà àbí ọ̀tọ̀ ọlọ́run ní kí wọ́n máa sọ́rú ewu bẹ́ẹ̀ létí ọlọ́ba tó ṣe bẹ́ẹ̀ tó la dúpẹ́ fún agbóhùn yá agbóhùn ọmọ agbóhùn bàbá ọmọ agbóhùn grandpa ọmọ agbóhùn àwọn grandma agbóhùn gbogbo àwọn àfà agbóhùn àwọn ọ̀rẹ́ agbóhùn family alhamdulilayi rabbil alamin ẹ wo àrà tó ní òtún dálé ní tó ti bẹ́ẹ̀ àwọn èèyàn tó ń torí lọ ní òjò wọ́n ti wá fún àwọn apàyè dúpẹ́ ọlọ́ba tó ṣe irú orí báyìí fún kórí náà má tán lọ́dẹ. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.